bí èèyàn kan bá mú pákò nílẹ̀ Yorùbá tó fi ránṣẹ́ sí ẹlòmíràn, kí ni àrokò yìí túmọ̀ sí? Àrokò. Ní ìtìjú ò mú wa láti sọ èdè tiwa ní gbangba, bẹ́ẹ̀ ẹ̀rù ò bà wá láti gbé àṣà tiwa lárugẹ, torí pé kí ni ikán kì í tijú àmọ́lé, èèrà kì í tijú àrínà, alápáǹdẹ̀dẹ̀ kì í tijú àǹfòkiri ní gbangba ìta. Mo kí yín káàbọ̀ sí ìkànnì wa, ìkànnì The Yoruba Social Arena, ibi tó ṣe wípé wọn àmúyangàn lédè àti àṣà Yorùbá. Abala àrokò la wà báyìí, ibi ni a ti ń kọ́ra wa ní ọ̀nà mìíràn tí Yorùbá ń gbà sọ̀rọ̀ láì lo ọ̀rọ̀ ẹnu, ìyẹn ní ayé àtijọ́. Bí èèyàn kan bá mú pákò nílẹ̀ Yorùbá tó fi ránṣẹ́ sí ẹlòmíràn, kí ni àrokò yìí túmọ̀ sí? Bí èèyàn kan bá mú pákò tí ó fi ránṣẹ́, bíyá obìnrin ni ó mú pákò tó fi ránṣẹ́ sí ọkùnrin, tàbí ọkùnrin ló mú pákò tó fi ránṣẹ́ sí obìnrin, àrokò yìí túmọ̀ sí wípé àmì ìfẹ́ ni. Bíyá ọkùnrin yẹn sọ fún obìnrin yẹn pé mo nífẹ̀ẹ́ rẹ, tàbí obìnrin yẹn sọ fún ọkùnrin yẹn pé mo nífẹ̀ẹ́ rẹ. Ṣé rí pé èdè àti àṣà Yorùbá dùn? Ẹ jẹ́ á máa gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Mi ní rí Yorùbá ìlọ lórí ètò lónìí. Orúkọ tèmi ni Ààrẹ Mujib ọmọ Ajé, omi ni finest, omi ni black, omi ni directional, sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń rọ̀ bí ọ̀wàrà jù tí ń bo nílé mọ̀lẹ́rù, gbẹdẹmukẹ òòṣà tí ń dẹrù bójó, àfínjọ ọmọ Yorùbá tí ń gbélé Olódùmarè, ẹ̀jẹ̀ blẹ̀jẹ̀, ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn tí ò tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n. Ire o.